الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run jàmáà ẹ jẹ́ ká sọ pé alhamdulillah, ẹ jẹ́ ká tún sọ pé alhamdulillahi rabbil alamin. Ìdí ọpẹ́ wa sí Ọlọ́run ọ̀pọ̀, ṣùgbọ́n ètò yọ ga jù bẹ́ẹ̀ ni pé ó ṣe wá ní mùsùlùmí. Ọlọ́run tó wá ṣe wá ní mùsùlùmí kò ṣe wá ní mùsùlùmí lásán, ó ṣe wá ní mùsùlùmí ahlus sunnati wal jamaa. Torí pé ọkọ̀ téèyàn lè wọ̀ tí ó fi ṣoríire òun náà ni pé kó wọkọ̀ súnà. Súnà dá gẹ́gẹ́ bí safinatu Nuh, man rakibaha salima wa man tarakaha halaka. Súnà ni ọkọ̀ ojú omi Ànábì Nuhu alayhi salatu wassalam. Gbogbo ẹni tó bá bó sínú ọkọ̀ ojú omi yọ ọ́ là, ẹni tó bá pàtì yọ halaka, kọlọ mọjà halaka. Tí ẹ máa ń dúpẹ́ kọjá mùsùlùmí, ọ gbọ́dọ̀ máa dúpẹ́ pé ọba rẹ̀ lóko pé qala Allahu qala Rasul. Ọlọ́run tó wá fi àánú rẹ̀ ó fi kó wa jọ ní àsìkò tí a wà ẹ́. Tí èèyàn ọba sí ilé yóò ṣe mí, ọwọ́ lè jẹ́ mi téèyàn ó ṣe mí téèyàn ó ti rí ìbínú Ọlọ́run. Bá a ṣe kó jọ ẹ̀, àwọn kan náà ń bẹ tí wọ́n ń ṣe ìpàgọ́ lọ́wọ́, tó jẹ́ pé ìpàgọ́ wọn tí wọ́n ń ṣe bóò la yóò ṣe dàrú ni, bóò ni wọn ó sì bá tọmọlàkejì jẹ́ ni. Ṣùgbọ́n jókòó táwọn àjókòó yìí, ìjókòó kébò láti lékún lẹ́sìn. Eléyìí ni ìdí ọpẹ́ wa. Àwa fi àánú Ọlọ́run àfibẹ́lọ́run àdàwọ̀ tí máa ń báyàn téèyàn òbí sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́, tàbí èèyàn máa ṣe ìsìláàmù yóò wà máa ṣe ní khilafu bá nàbí sì gbé kalẹ̀. Ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Lẹ́yìn ilé àtọrọ àlékún kí àti gẹ̀fà nàbí sallallahu alaihi wasallam, ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Ní abẹ́ àsìkò wa, mo kọ́kọ́ kí ọ̀gá wa tí wọ́n wà ní ìkàlẹ̀, Dr. Bashir, ọba tí ó gbé yín kalẹ̀ láti máa tàmọ́lẹ̀ ẹ̀sìn. Ọlọ́run má jẹ́ wọ ọ̀kùn láìláì. Ọlọ́run wọlé àdọ́kan òṣù, Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah. So tí n bá ní bùkéré, èmi àti wọn ti mara ní ìsìn bóyá láti 2002 Ọlọ́run ti ní kí a ti mara. Kò yí ṣe di ìbàjẹ́ láti mara, ìdí ìtọ́lọ́run náà ni. Ọba tí ó wá fi yín, tí ó fẹ́ lómi rọ́pò yín, àfààní Ọlọ́run bẹ́ẹ̀ lọ́hùn. Gbogbo gbìyànjú náà àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n ní ìfẹ́ ọ̀sàgbà amògùn ọ̀. Ọlọ́run máa dàlú yín láyà pé òun ò fẹ́ o. Gbogbo àwọn tí wọ́n ń kun yín lọ́wọ́, torí béèyàn bá jẹ́ aṣáájú tí ó bá rí àwọn ẹni rí kun lọ́wọ́ kò lè láṣeyọrí. Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó sọ̀rọ̀ kan, ó ní nadhara Allah ila qulubil ibad fawajada qalba Muhammadin khayra qulubil ibad wabta'athahu birisalatihi wastafahu. Ọlọ́run wo gbogbo ẹ̀mí ọmọ aráyé lọ, ó rí i pé ẹ̀mí ànábì lọ dáa jù, ẹ̀mí tó dáa jù ni ó wá fi ṣe òjíṣẹ́ Ọlọ́run pé ẹni tí màá ránṣẹ́ ni. Lẹ́yìn ìgbà náà thumma nadhara Allahu ila qulubil ibad, lẹ́yìn ìgbà Ọlọ́run ti mú ẹ̀mí ànábì tán tó ti dá sàlẹ̀sà, Ọlọ́run wá wo gbogbo ẹ̀mí aráyé yòókù fawajada quluba ashabi Muhammadin khayra qulubil ibad. Ọlọ́run wá rí àwa sàábé, ó wá rí pé ẹ̀mí wa lọ dáa jù lẹ́yìn ẹ̀mí ànábì. Ó wá ṣe wá faja'alahum wuzara'an li nabiyyihi, ó wá ṣe wá ní mínísítà fánàbí. So tọ́lá wọn bá kọ́ àwọn mínísítà rẹ̀ ti yàn, èyàn ò lè láṣeyọrí. Torí pé bẹ́ẹ̀ máa ti ń lọ wájú làwọn ọmọ fàálẹ̀, bẹ́ẹ̀ máa ti ń lọ wájú làwọn ọmọ fàálẹ̀, ṣe pé tí ń kó bàjọba Nàìjíríà jùnú. So kódà bó lórí bá lánìyàn dáadáa ń gbà míì, tọ́lá bá fún ní àwọn supporting striker tí wọ́n jẹ́ kùndàrú èèyàn, gbogbo wàhálà rẹ̀ ò ní yọ. Gbogbo àwọn tí ń kun yín lọ́wọ́ náà, Ọlọ́run balẹ̀kọ́lá kọgbà ní ìbàdàn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan tó fi dórí gbogbo àwọn àtọ́jẹ́ yìí pé tí wọ́n ti gbé dáadáa kíkalẹ̀ báyìí á yọjú bẹ́ẹ̀ á gbọ́rọ̀ Ọlọ́run kọ́lọ́run mọ́dún ẹnìkọ̀ọ̀kan wá ńlá rẹ̀. Bákan náà a kí ọ̀gá wa tí wọ́n jẹ́ bàbá fún wa nínú ẹ̀sìn, ọba tí ó ti gbé yín kalẹ̀
àwọn náà ní ìsìn àti mọ̀ wọ́n pẹ̀lú ìpèpè tèmi ti gbájúmọ́ wọn 90 ni so kì í sọ̀rọ̀ 2000 so tá a ti mọ̀ wọ́n ké títọ́ ọlọ́mọba ti délẹ̀ wọ́n yọjú bí ọlọ́mọba ti délẹ̀ wọ́n yọjú so bàbá wa Amiru Burhan Sheikh Jalil Salahuddin ọba tí ó ti ń dóyìn iná táyìn náà ti ń rí èso ara yín pé alihamudulilayi tọ́lọ́hún òjì kí wọ́n kọ́yìn bí ẹ kọjú sí ọba tí ó ti ń dóyìn iná bẹ́ẹ̀ àpadà sí aburú téèyàn wá máa ń fi ń di àdàgbà yọwọ́kọ́wọ́ tí wọ́n á ní àṣẹ ẹ̀mọ́ ni ó ń ṣe súnà ńgbà kan tẹ́lẹ̀ ó ló ti wà lóde mólídì tí ti ń dágbádálẹ̀ tí ti ń gbowó ọlọ́run má fi kángun yín o àpadà sí ibú ni o ọlọ́run má jẹ́ ọba yín o wọlé àdọ́kan so bá a ṣe wá tọrọ fún yín gbogbo wa náà má jà padà sí ibú ọba wa wọlé àdọ́kan so ìdí ń tà wà yín náà ní kọ́lọ̀ ń jẹ́ atánlé lórí èèyàn tó gbọ́dọ̀ wọn ṣe èméjì ń pa súnà so téèyàn bá ti ń ṣe èméjì ń pa súnà ní tó ń ṣe gan òye ọnu so gbogbo báyé bá ṣe rí ọ́ dàrú tó ọlọ́run má jẹ́ àbá wọn dé dìbídíà wọlé àdọ́kan so ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah àfọ àwọn àgbà tí wọ́n ní kémi ọ̀wá aṣojú àwọn àfọ àwọn Sheikh Mansur Abdulsalam tí wọ́n jẹ́ deputy director wa ní Al-Ma'had Al-Arabi and Nigeria ọlọ́run kò jẹ́ kí a rí wọn pẹ́ kọ́lọ́n kọ́ wọlé àdọ́kan so rẹ̀ kọ́lọ́n kọ́ wọlé agbóhùn la ilaha illallah àbáwọ̀ àgbà ní Al-Ma'had Al-Arabi ọlọ́run bá ní kẹ́ wọn bá ní sísàárè wọn ní rawdatan min riyadil janna wala taj'alhu hufratan min hufarin nar bi rahmatika ya arhamar rahimin ọba tí ó gbé má dùn kalẹ̀ fún wa ní ilé kí ó tà ń rí lápòjúwe dáadáa mọ̀ ń sọ̀rọ̀ ẹnìkan fẹ́ nìkan lánàá pé tí n bá sọ ọkọ ọmọ má dùn ni má bàa ń sọ lórí social media o torí pé ẹnìyẹn gangan dì náà ara rẹ̀ kọ̀bẹ̀ káwọn èèyàn mọ̀ pé ọmọ má dùn ló tó ọba tí ọmọ má dùn èèyàn gbọ́dọ̀ má rí iná wàá mọ̀ ló ń gẹ́rù sọ́ọ̀lẹ̀ kò gbọ́dọ̀ má sì ànábì Nuhu náà nírú ẹ̀ àwọn waste product kò gbọ́dọ̀ má sì lára èèyàn so but àwọn tó bá fẹ́ jẹ́ waste product tí wọ́n fẹ́ jẹ́ èrè ògì tó wọn ò ní kíra wọn kan má dùn wọn kẹ́ gbàgbọ́ mi wọn àlẹ́ra wọn mọ́ ibi tí ẹ ti rí pa àwọn lè lo bídíà táwọn gbé lọ́wọ́ ké tá a bá sọ pé má dùn láti jáde táwọn afọ wa ń bọ̀ tá a ti ń sọ yín pé àwọn ò rán wọn nírò eléyìí mọ̀wulẹ̀ tí wọ́n dì náà àwọn náà ya ètè dì náà ara wọn ọ̀ ya ní dáàkọ rẹ̀ ẹni yẹn popular gan o tó wọ́n popular gan má dùn ti jáde àwọn afọwọ́ sọ fún wa pé má dùn ti jáde ṣùgbọ́n ó ti dì náà ara rẹ̀ kọ̀ọ̀bẹ káwọn èèyàn mọ̀ torí pé nínú àwọn àgbọ̀ mọ́lúdì lọ́wọ́ tó lẹ́wọ̀n pé wọ́n ó sì kíkà pé ọmọ àlè ní ọba tí ó gbé má dùn kalẹ̀ báwọn ọlọ́run méjì kí má dùn ó di ààyè bídíà láìláì wọlé àdọ́kan sọ ọlọ́run bàbá àgbà ní má dùn lárọ́ bí ọlọ́run bá ní foríjì wọn gbogbo àwọn àfẹ́sìn tí wọ́n ti lọ tí wọ́n tanná súnà ọlọ́run bá ní foríjì gbogbo wọn àwọn tí wọ́n kú láyé tí wọ́n jàǹbá àgbà fún wa nínú àwọn àfa ọlọ́run bá ní wà pẹ̀lú wọn la hawla wala quwwata illa billahil azim tẹ́wọ̀n ké àwọn àfa wa ní ọ̀ràn wa ọmọ kí ó ní àwa kí sẹ́pà wá sí wá sí àwọn àbá tí wọ́n padà sọ̀rọ̀ àwọn náà ní àgbà Fatima káyìn ní mọ́sálásí gbogbo àwọn òwe Yorùbá ǹjẹ́ wàá bá kínní mu àmà change tó ti bá ní ìsìn so àwọn ọmọ change àmà islamize so kínní kan ti ń káyìn ní kínní kan rárá so àgbà Fatima káyìn mọ́sálásí ọlọ́run kó jẹ́ kí a rí wọn pé ntí wọ́n ní ká sọ ni pé dawrul ulama wal madaris al-arabiyya al-islamiyya fi islahil mujtama kí ni orí pa àwọn àfa àtàwọn ilé kéwẹ́sìn nípa pa afẹ́ tún àwùjọ ṣe sẹ́rí ní tó lè máa múrù béèrè tàbí tó lè máa múrù tọ́pìkì wa ni pé ìgbà mímẹ́ tíyẹn bá expect yìí pé ọmọ tíyẹn expect yìí lọ́dọ̀ bàbá rẹ̀ kó fóun lówó oúnjẹ bàbá wà tọ́jú rẹ̀ ọmọ lè gbé wá bìbí rẹ̀ dákun kí ni ojúṣe òbí lórí ọmọ ṣùgbọ́n tó yẹ kí bàbá ń ṣe iṣẹ́ rẹ̀ tó yẹ kó ṣe ọmọ wò ní béèrè yóò tún máa fi àdúrà ràn kódà irú ìdókòó ikọ̀ máa jẹ́ pé irú táwọn ọmọ sọ́fẹ̀ ni pé ẹ sáàjà máa bá ní sàdúrà fún àwọn àfa wa àwọn léèké wa torí nǹkan tí ó yẹ kó jáde ńbẹ náà ní jáde ńbẹ nítorí ká bọ́ládọ̀ àwọn àfa náà là ń ṣe kí ni o là ń bá ṣùgbọ́n lásìkò tá a wà ẹ́ à ń rí pé ibi tá a ti rò pé dáadáa ó jáde láburú gan ti wá pọ̀ sẹ̀pẹ̀ ni ó farú ròrí ìmọ̀ táwọn elétò rò ṣùgbọ́n nínú nǹkan tí ó rò pé bẹ́ẹ̀ àtàbà tó ń sọ láàrin ara wa náà ẹnì kọ̀ọ̀kan náà tó ń jókòó ń bì aṣojú inú ilé kọ̀ọ̀kan ni so èyàn wo pé ibo mo ti fẹ́ sọ̀rọ̀ sí ogba yóò sì gbọ́ yé báyìí rárá àníyàn kan ìgbà dáwà ìsìlámù bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ nílé arkom ibn abil arkom àwọn mélòó ní jọ́ náà lọ kódà rìwáyà gbé wá máa pé njọ́ tí wọ́n rúgbà ìsìlámù kì í ṣe jọ́ náà wọ́n pèrún
torí pé kì í irú èdè but ìjọ tí Umaru gba Islam Umaru ní nọ́mbà 41 mùsùlùmí ó ní nọ́mbà 41 ìjọ tó gba Islam ló di nọ́mbà 41 so ìjọ náà ní Darul Arqam Ibn Abil Arqam ìjọ náà ló tú ni tí wọn ò ṣe wá sí iná kọ̀rọ̀ mọ́ torí pé ẹni tó bá sọ pé ìjọ náà ní à ń pèrún kó mọ́rù wá ní sáà máa wá pèrún náà kéré pé ní ọ̀yà pèrún ìrún tó jẹ pé Madina gan la ti ń pèrún Madina ní ìrún pípé tó dé kì í ṣe Mọ́kà nígbà ọdún ẹ̀yìn ọdún ẹlẹ́ẹ̀kẹwàá tọ́lọ́n sì gbànà bíi delójìṣẹ́ lọ́lọ́n tó múràn wá pé ká máa kírun níbo ni ẹ ti à ń pèrún Umaru sì gba Ìsìlámù àwọn ọwọ́ ìbẹ̀rẹ̀ bíi ọdún bíi méjì nǹkan sígbà tí Ìsìlámù dé ni Umaru gba Ìsìlámù so ní ta fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé ibi táwọn bíi tìrọ abẹ̀rẹ̀ kékeré ni ẹ wo bó ṣe wá expand tó lónìí òǹkà wọ́n ṣe fọwọ́ kà nígbà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ nǹkan yẹn làwọn àbá wọn lẹ̀ Yorùbá ní wọ́n fi sọ́nà àdìsí tí wọ́n pé èèyàn rẹ̀ pété ní ńlànà ìgbà èèyàn ní tọ̀ kọ́lọ́ balẹ̀kọ́lá kọ́ba ní yọ́nù sí gbogbo àwọn tí wọ́n ti fi omi àtẹ̀jẹ́ wọn rin ọgbà Islam a fẹ́ sọ̀rọ̀ nípa dáwọ́rù lẹ̀ ulama orí pa àwọn àfa kí lójúṣe àwọn àfa kí ni dáwọ́rù wọn sábà àti ẹni dáwọ́rù láwùjọ àkọ́kọ́ náà ṣe gbogbo aláyà àfa gbogbo akọ́láyà àfa inú Suratu Tawba Ọlọ́run ti sọ fún wa pé wàláwó nàfàrọ̀ fi kulli firikotin ta'ifatun liyatafaqahu fi ddin wa liyunziru qawmahum idha raja'u ilayhim la'allahum yahdharun. Ọlọ́run ní tá a bá ti lè rí ta'ifa àwọn díẹ̀ nínú àwọn ikọ̀ kan alẹ́wà láwùjọ ní ìsàlẹ̀ wọ pé ìwọ lọ́ọ́ lè kí o. ẹ máa gbọ́ ntọ́nà ń sọ ń bẹ̀ ìmọ̀ pín sí méjì o àwọn ìmọ̀ kan ń bẹ fardu àìní ni gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ mọ̀ yùn ìlọlé kéwọ̀ kan ṣùgbọ́n àwọn ìta ń sọ ní ìsìn ní fardu kìfáyà nípa kéèyàn ọmọ bá tọ́ da kì í sọ̀rọ̀ lé kéwọ́ ní ẹbí ṣe léyìn o torí kálíbà ní fardu àìní nírú àwọn ìjókòó báyìí fi máa ń wà pé gbogbo akọ́láàsì lọ lé kéwọ́ ṣùgbọ́n ta lọ́ba tọ́ dọ̀ tọ́ bá ń lọ wáàsì táwọn àbá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn ọmọ yìí ọ tí wọ́n bá bí ọ léèrè wọn ò ní bẹ́ẹ̀ lè pè ta lọ́lọ́run kọ́ wa máa sọ pé Ọlọ́run wà níbi gbogbo onáàánú nínú kòtò onáàánú nínú sọ́kọ̀wé onáàánú nínú àràrà o wọn ó ti mọ̀ pé ọ̀dà pé mùsùlùmí ti yán ọ̀dà pé ẹ̀ gbọ́ wá sí tàbí kọ́jọ́ kíbi tẹ́tí náà ń gbọ́ wá sí ibi tí fáírọ́ọ̀sì wà ní tẹ́ ẹ̀ fi mọ ọba tó dá yín kì í ṣe pé Allahu fi kulli makan rárá o Allahu fawqa samawati wal ard fawqa samawati Ọlọ́run wà lókè sámà kejì lọ́hùn kódà àwọn àbá àtúnṣe fún wa pé mọ́mọ́ béèrè pé tọ́wá ní sámà lọ́lọ́run wà akàlẹ́ sọ pé tùmọ̀ sámà ní òkè ṣùgbọ́n kọ́ wọn sọ pé nínú sámà gangan lọ́wọ́ kò sí nínú sámà tó tọ́ bá nínú sámà lọ́wọ́ àbí ọlẹ́ ìpè sámà kelo ṣé kìíní lọ́wọ́ ni àbí kejì ṣẹ̀kú wà ládé tọ́rọ́ ọlọ́run gan sọ fún wa pé wá sí kursiyuhu samawati wal ard kursiyuhu wọn ọlọ́run gangan tí wọ́n bá kó gbogbo sámà méjèèje tí wọ́n bá kó gbogbo lẹ̀ méjèèje sínú kursiyuhu ọ̀dà ẹ̀gẹ́ gbígbà kéèyàn ju owó ẹyọ sínú tray ní kùrìsí ọlọ́run gan tóbi ju gbogbo sámà lọ so idan ẹni tí sọ pọ́lọ́ wà ní gbogbo nǹkan á rí i pé bóyá bí títí ń tàpù knowledge ẹ̀ fáírọ́ọ̀sì wà ń bẹ̀ torí àti kèfèrí àti mùsùlùmí àti ẹlẹ́bọ àti igbá àtàwo kò sẹ́ni tó lè fẹ́ pe ọlọ́run ẹni tí ń sin òòṣà ọmọ pé òòṣà tó ń sìn kọ́ lọ́lọ́run ọba olúwo kọ́lọ́mbà ní sàlékún àná rẹ̀ lórí wọn mo wo fídíò wọn kan lánàá wọ́n ní àwọn ṣetán láti fi pọ̀ ọba sílẹ̀ tí àwọn yẹn bá lè sọ ẹni tí ó fìdí ẹ̀ múlẹ̀ fáwọn ẹ̀sìn tí Ògún sìn ẹ̀sìn tí Oòduà sìn òòṣà tó bọ òòṣà tó Oòduà gangan bọ fúnra rẹ̀ tó bọ fún rẹ̀ òòṣà tí Ṣàngó gangan bọ òòṣà tó Ògún gangan bọ tó bá ti lè sọ pé òòṣà báyìí tó dákọ rẹ̀ àwọn ò fi pọ̀ ọba yìí sílẹ̀ a jẹ́ pé àwọn rólé fún àwọn olóòṣànù ìbéèrè tí téèyàn ò lè ránṣà fún ni kò lè sí ọ̀tọ̀ ní tí wọ́n máa sọ táwọn èèyàn bá máa jáde lé lórí ní ìsìn wọ́n lè máa ní wọ́n ń fi àṣà wá wọlé sásànù àbẹ́bọ. so ọba tó dá wa Ádámà ìmọ̀kánu ibẹ̀ yẹn kọ́ la fẹ́ sọ̀rọ̀ lọ ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lọ ni pé ìmọ̀ ẹ̀sìn tá à ń sọ tá a sọ pé àáfà òun náà ni ìmọ̀ tó kọjá ìmọ̀ fardu ain kì í sọ̀rọ̀ pé ta lọ́dọ̀ ìrìn wákàtí mélòó là ń kí bó láti kí zuri gbogbo mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ yàn mọ̀já àbọ̀ kan mùsùlùmí gbọ́dọ̀ màlúwà láṣẹ
mo jẹ́ àfọ ọkàn torí pé n tó fi sí náà ni. So àwa fẹ́ mọ ẹni tí a ń pè láàfà òun ni onímọ̀. Sẹ́rí mistake tá a kọ́kọ́ ṣe ni pé láwùjọ wa àdá àfà mọ̀ kò jẹ́ ká lè mọ orí pa àfà. Ẹ jẹ́ ń gbé báyìí torí bí dialogue ni ó ṣe máa jẹ́. Sọ̀rọ̀ pé wọ́n ní àwa aṣojú àwọn ni. Àfà gangan láwùjọ nínú tó kó bá wa tó jẹ́ pé iṣẹ́ àwọn àfà kùnà òun ni pé fíìdì àkọ́kọ́ téèyàn ọ̀kọ̀ọ̀kọ́ tẹ̀ kéèyàn tó jẹ́ àfà orí fíìdì yẹn first stage yẹn òun làwọn èèyàn takú sí. Wọn ò lo stage àkọ́kọ́ yẹn láti lè fi achieve goal gangan. Sẹ́yìn tí ó bá jẹ́ àfà ìsìlámù tabaníkà sòótọ́ ọ̀rọ̀ tí ò ní kọ́nu kọ́họ́ no ẹni tí ó bá jẹ́ àfà ọ̀kọ̀ọ̀kọ́ gbére lárúbáwá náà tó o bá ti gbọ́ gbàgbé ẹ̀ o lè jólù gbìyànjú fẹ́ sìn ṣùgbọ́n èdè lárúbáwá torí pé èdè àlùkùránì ni Ọlọ́run sì fi èèmọ̀ sínú rẹ̀ èdè yẹn ló dáa jù nínú gbogbo èdè ẹni tó bá mọ̀ ní ọmọ yìí pé èdè yẹn ló dáa jù kò dáa fún mùsùlùmí tó péré mùsùlùmí kọ́ mọ́ lè dá àlùkùránì kà ṣùgbọ́n tó o bá lè dá kà tó o bá wà mọ̀ túmọ̀ rẹ̀ tó o mọ̀ rúlà regulation rẹ̀ ọmọ yìí pé kò sẹ́ni tó lè lékùrà níbà èyàn gbà yìí ké bẹ́ẹ̀ ọba sí ìsìlámù yọ gbà pé nǹkan ṣe ni tí a bá ní kí n sọ pé ewu lọ́nà ìsìlámù lọ́nà. So ìwà lọ kọ́ èdè yẹn àwọn tírà tá a fi kọ àwọn ìwé tá a lò ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀fẹ́ lọ kọ́ èdè ìkọ́ èdè lárúbáwá kọ̀sọ̀rọ̀ dàáfà torí pé kírísítẹ̀nì sọ èdè lárúbáwá. Alhaji wa Isa Akindele kọ́lọ̀ kọ́ba ní lọ́rẹ̀ mi wọn àbá máa ń sọ̀rọ̀ kan pé ní UN bẹ́ẹ̀ pé ẹni tó kọ́ head the Department of Arabic and Islamic Study wọ́n máa ń dá akọ rẹ̀ mo ti gbàgbé ọkọ̀ tí wọ́n máa ń dá wọ́n ní Christian ni yóò sì máa ń sọ pé sọ́lù ala nàbí yìí kùn ẹ̀ sàṣàlá tó fà nàbí yìí olóṣèlú ẹ̀kọ́ ọmọ mùsùlùmí lédè rẹ̀ sọ́lù ala nàbí yìí kùn ìgbó èdè yẹn ọ̀sọ̀ yẹn di ké lágbájá àáfàá ni ṣé wàá rí wàhálà èdè ń mọ̀ ń sọ̀rọ̀ globally ní ìsẹ̀yìn tí ìpadà wálé o problem ti ilẹ̀ Yorùbá wàláì téèyàn bá study ilẹ̀ Yorùbá yìí èyí ó sì máa sunkún lórí ọ̀rọ̀ ẹ̀sìn wípé Islam wà lọ́nà ẹ̀ báyìí ọ̀tọ̀ níbi tá a wà. mo sábà máa ń sọ ti máa ń sí lecture pé káwọn èèyàn ó wò bí má tiẹ̀ ń gbára Nàìjíríà kọ́ ẹ̀ wọ́n lè gbára lóyìnbó ẹ mọ̀mọ́ yìí pé gbogbo bí tẹ́ ẹ bá dé lágbàáyé tẹ́ ẹ bá bá ìranù níbẹ̀ ọmọ Yorùbá lọ́lọ́ dálẹ̀ nínú ẹ̀sìn l'Amẹ́ríkà táwọn èèyàn bá dá sálà túlẹ̀ ọmọ Yorùbá ni Haúsá wà l'Amẹ́ríkà àwọn chinchọ wọ́n wà ń bẹ̀ àwọn India wọ́n wà ń bẹ̀ Afghanistan wọ́n wà ń bẹ̀ gbogbo àgbáyé ló wà nílùú òyìnbó so ẹ wà rí pé táwọn ti bá ní mọ́sálásí àwọn tẹ̀blígì wọ́n wà ń bẹ̀ tí ẹ bá ní mọ́sálásí tiwọn ní tí wọ́n wà áfítà ni pé káwọn èèyàn wá kí wọ́n wá sí tàlím kí wọ́n wá sí halikọ kí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ibi Yorùbá ti dá kíní tiẹ̀ lẹ̀ àsàlátù ni sáwa nìkan ní Islam wáyàtọ̀ àbá nìkan la ní sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá ó fi hàn pé àwọn àáfàá wa tá a rò pé ntọ́ ẹ kí wọ́n ṣe wọn ọ̀mà ọ̀tọ̀ ní tí a fẹ́ káyé ọ̀nà àtijọ́ àti mú làwọn èèyàn bá káàkiri lọ́wọ́ àfẹ́tẹ̀ ẹ̀sìn ńlẹ̀ Yorùbá ẹ máa rí àwọn àáfàá àti tọ̀hún àwọn ọmọ Yorùbá tó ní wọ́n bá pé wọ́n àmọ́ ọmọ wọn lọ léèké o Pakistan iléèké o Afghanistan wọ́n mọ̀ wá máa mọ̀ wọn lọ torí pé àsàlátù lásán àwọn eléyìí nǹkan yẹn àwọn tí nǹkan yẹn ní kí wọ́n ṣe lecture tán àwọn ọmọ òdò fún lecture fún Arabic class ọ̀tán ṣùgbọ́n tàṣàlátù sọ́lé owó ni wọ́n ìgbà bí Muhammad dìde dúró máa yá àdìsó ìlànà Yorùbá bá a dé ájì náà Yorùbá náà lẹ́ẹ̀bà ń di ìranù ìdẹ́gbọ̀n kí nǹkan ṣe wá nù ìbéèrè kan tí mo béèrè ní last week lórí rédíò mo sọ pé ẹni tó bá lè dáhùn rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ń sọ fún àwọn tí wọ́n lówó lọ tí wọ́n lè rán yàn ní mọ́kà pé lágbájá yìí ọgbà ansa yìí ẹ bá ní ọ̀ràn ní mọ́kà 2024 yìí kẹ́nìkan dákọ̀ bìkan lágbàáyé lónìí tí ẹ ti ń ṣe mólúdìdì sí tí ẹ wà níjọpọ̀ ọmọ Yorùbá lẹ́bàá ń bẹ̀ tó bá dákọ̀ Kútọ́nù àwọn ọmọ Yorùbá tó wà Kútọ́nù náà wọ́n ń ṣe ìṣèbí Kútọ́nù ara wa náà ni wọ́n gbà para àwọn ọmọ Oòduà àti wọ́n ya lọ ni. So ó fi hàn pé
kódà káwọn àfọ ọmọ sọ lórí mọ́lídì pé wọ́n náwọn àfẹ́sì sọ pé alẹ́ ṣe ẹ̀sẹ̀ bí wọ́n ṣe ní sọ̀rọ̀ wọ́n ti ṣe láti rọ̀bí ìwúlẹ̀ awà lọ́lọ́ndì 12 àwọn àfáà ti ṣe lẹ́kṣọ̀ lórí rẹ̀ gbogbo fátíwà àfáà tó ń ká ní mísírọ̀ tó ń ká ní kíní kan pé àwọn àfáà kan sọ pé alẹ́ ṣe wọ́n ń sọ di November ni Ramadan ni ọlájà àti wálẹ̀ Yorùbá àsìkò rẹ̀ gẹ́gẹ́ náà ṣe bẹ̀rẹ̀ òde overnight làwọn èèyàn sọ tẹ́ bá wá wo gbogbo mọ́ndì lórí Facebook pàtà ẹ wà rí i pé kò sí ọ̀rọ̀ ànábì kan bẹ̀ wọ́n kàn yin sẹ́wù kàrámà sí Ibrahim níjọ́ kan wọ́n lọ omi dodo kìnnì kan di kìnnì kan ọ̀rọ̀ ànábì kan tẹ́ ẹ lẹ́ jókòó kalẹ̀ fún wà lẹ́ẹ̀ ní gbọ́ ẹ̀yìn ànábì kan bẹ̀ báyìí ẹ̀ ní gbọ́ tàlímù kan bẹ̀ bíi káàfà bí sọ́sọ́wọ́sí wà ní ìsìn ó ní mo ti kí wọn lọ lérè fi wọn tó wá jẹ pé àwọn ti bí ni wọ́n lè máa ní àwọn bá tẹ̀ ń wò yìí tí a bá ran jùmọ̀ èèyàn lè jábọ́ karama kan bẹ̀ lára wọn eléyìí ní àwọn sọ fún odidi 1.5 hours pé ọmọ ìjà àwọn ẹni ọlọ́run kìíní kankan nítawọn èèyàn ṣe ọba náìtì lé lórí náà nù sànàbí wà nù. so àwọn àáfà ẹni tí ń jà àáfà stéèjì àkọ́kọ́ yẹn àwọn èèyàn ń dúró sí a sì fẹ́ fi kíkọ́ èdè lárúbáwá láti lè bá a fi gbọ́ Qur'an àti sunna yé ni tẹ́ bá wá wo ọ̀gọ̀rọ̀ léèkéw kí n gbé láti ilẹ̀ Yorùbá sí àkókò sọ ẹni tí ń jà àfáà ní ẹ̀tọ́jọ́ yìí pé yóò mọ èdè lárúbáwá tó wá mọ̀ yẹn yóò wá lọ fi gbọ́sẹ̀ rí ààyè kì í kẹ́jẹ́ kí mo gbé èdè lárúbáwá o èyí ni gbé èdè lárúbáwá tí ò ní gbọ́sẹ̀ rí ààyè o torí pé ọ̀tọ̀ ni tí ọwọ́ àánú èdè sẹ́rí èèmọ̀ ní ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam bí àwọn lárúbáwá ṣe jẹ́ ọmọ lárúbáwá tó ti ń jẹ́ elédè tí ń gbọ́ jìnnà èdè tí àyà kan bá sọ̀kalẹ̀ àbábọ̀ nàbí bá sọ èdè kan sí wọn wọ́n tún máa bèèrè wọ́n ànábì kí ni ìtumọ̀ tó sọ yìí. Sọlá tùlélẹ̀ lárúbáwá àdúrà ní jẹ́ bẹ́ẹ̀ àsọlá àdúrà ní jẹ́ bẹ́ẹ̀ nígbà Ọlọ́run sọ yìí pé yá ayọ́ alladhina amanu sallu alayhi wa sallimu taslima ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣàdúrà fánàbí Ọlọ́run èsì yàn tọ́wá jẹ́ pẹ̀lú àwa ìlà wáyé lọ́jọ́ ayé ànàbí á disappoint Islam gan torí àní ẹsẹ̀ lọ́ba ànàbí kèsì bẹ́ẹ̀ ní a máa ṣàdúrà ní ẹlòmíì lè bọ́ kọ̀rọ̀ Ọlọ́run mọ́dé ànàbí ọjà àdúrà náà ló ṣe ẹlòmíì lè ní Ọlọ́run ṣàánú ànàbí jọba yàwó sí àdúrà kan náà ni Ọlọ́run ṣàánú ànàbí jọba máa pọ̀ àdúrà kan náà ni ṣùgbọ́n àwọn sàbẹ̀ ti mọ̀ pé orí ti kú ọ̀lọ́rọ̀ èdè fẹ́ sin sẹ́sìn ẹ̀sìn ni wọ́n wá lọ bá ànàbí ńgbọ́ Ọlọ́run ní a máa ṣàdúrà fún ọ bó o ní ká ti ṣe ìyẹn lọ́ba ntànàbí fi kọ́ ọ ní sọ̀látì Ibrahimiyya kì í ṣe sọ̀látì fàtí o sọ̀látì Ibrahimiyya ànàbí wàá kọ́ wọn ṣé wọn ò lè dàdúrà ṣe ni ṣùgbọ́n ti lọ́ mẹ́sìn kì í ṣèdè tí a ń gbọ́ yé mọ́ sọ̀látù yẹn náà iná Ọlọ́run fi sọ̀run kalẹ̀ pé ká máa ṣe sọ̀látù níbi ìrun ok ṣáàdúrà wa ni ìwọ́n tó bá sọ pé èdè Lárúbáwá lo nídìí ò nídìí ṣẹ̀ríà kànjí láàárọ̀ kó ní Ọlọ́run ṣàánú mi o ìtumọ̀ sọ̀látù náà torí pé Ọlọ́run sọ pé alladhina àwọn wọ́ọ̀ kí múnà sọ̀lá mo ti ṣe ìkọ́mọ́tò sọ̀látù báwọn kọ́ wa òwe wá wà lìjẹ̀ náà sọ̀látù títí bẹ́ẹ̀ ọ yàtọ̀ sí sọ̀látù nú èdè Lárúbáwá sọ̀látù ń tà ń sọ yìí tọ́ba dásùn bá ó kìrákà méjì tọ́ba di zuri ó kìrákà mẹ́rin ó sàlá agbaru ó rùkú ó gòrí òkè tí a mọ̀ pé èdè ti yàtọ̀ sí ṣẹ̀ríà báwọn but n tó fi gbọ́ yé ní èdè ọ̀nà tí mo lè gbà sọ́tò lè máa yíya ni mo fi ń sàlàyé o ẹn tó wá nírú mọ̀ yẹn tó kó gbogbo àwọn tí ó fi gbọ́ ẹ̀sìn yé tó kó jọ òun là ń pè láàfà ibi tí àwọn àfáà ti ń kùnà ńlẹ̀ Yorùbá ó ní pé ọmọ ọ̀pẹ nílé kéwú ó lè lo ọdún 15 tẹ́ ẹ bá wá wo ọ̀gọ̀rọ̀ tí àti ó lóun wá kà tí bá ń ka ogbó kọ tí a ń lẹ̀ ẹ rí i pé tí a literature lásán lọ kọ́ kò tí ì kọ́ ẹ̀sìn eléyìn ọkọ̀ kírètì 60% problem fa inú problem tá à ń face nígbà yẹn bá ní òun máa ń kéwú wọ́n ní adédèsúná ọmọ dùrèdí ní nkà dálíà ní nkà wọ́n ní wáṣíwáṣí ẹni kíní kan samora di kanka di àwọn ìyá sì ń gbọ́ pé nísà ń sọ èdè Lárúbáwá lẹ́nu táwọn ọ̀gbọ́ sẹ́ni àwọn àfọ̀n jára bí wọ́n bá yé jẹ́ gan o ìgbà tí ìyá wà ní máàdù bí òde báyìí bí káwọn á máa kọjá lọ báyìí akànkan àwọn oúnjẹ làbí kan ni oni ẹtẹwọ yín kálukú wa tẹwọ ẹ ma sáámi oni kalamuna lawuson mọfẹẹdù kastakim wasmun wafilun summa harful kalim làwọn máa ń ṣe àmì ṣe àwọn tó máa kí o ti ṣe ha tí a bá sọtúmọ̀ tí ń sọ fáwọn ẹni wọ́n lẹ̀ lókòókò wájú ni
ìyá mi ó sì délé yóò ní àfa nífàsá nígbà tí ń dà á lẹ̀ báyìí orí mi wá ń wú sẹ́yìn pé iṣẹ́ tí ń gbé fún láwùjọ kọ́ ní í ṣeun. irú àwọn báńlá àwọn màmá yẹn ó dẹ̀ lè kú sí lọ́rùn nígbà tí ń rọ̀jò àdúrà tí àwọn màmá ń bá gbọ́ ń tọ́ sọ bígbà tí yẹn lè ń tí mo lè fi ṣàpèjúwe fún wa ó ní pé kẹ́nìkó ní ẹ̀tẹ́wọ̀ àdúrà kọ́ wá ní now is the name of anything animal place or thing kìnnìkan tàbí sọ pé tí ń kú sáà tí wọ́n náà wá ń tó wọ́n ń sàmì tí a kẹ̀tẹ́ mọ́mọ́ túmọ̀ rẹ̀ ní kí àfa àṣọ ọ̀tàn wá ní. orin tá a bá fi kọ Arabic grammar tá a fi kọ náwù kàlámù náà pé n jẹ́ ń pè ní sentence o láwùjọ mọ̀fídùn kàstẹ́kìm o lọ̀rọ̀ tó bá sàǹfààní gẹ́gẹ́ bí ìstẹ́kìm dúró déédéé ṣe adékùsádùn àwọn àbẹ̀ wọn làwọn ọmọ sí àmì ẹlòmíòtù yọ kẹ parí alifatia bismillahirrahmanirrahim ibi àdánwò wà nù so ọ̀gọ̀ọ̀rọ̀ ń táwọn àfáà lọ kọ́ níbí láwọn ilé kéwú tí a rán ọmọ lọ ilé kéwú tí wọ́n rán àwọn ọmọ yìí lọ ilé kéwú èdè lásán ni èdè náà wọn ò mọ̀ o èdè alásopọ̀ lásán ni òkè jẹ́ pé ẹ lè sọ lárúbáwá Yorùbá náà ni a tó fi kọ́ ọ torí pé gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ń gbà pédè tó bá jẹ́ wípé tíọ́rì lẹ̀ ń kọ́ tí èsì practical ẹ̀ lè gúdù bẹ́ẹ̀. ìgbẹ́ tó bá ti rí kinní kan past participle ní ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn ọwọ́ ló ti kọ́ ọmọ ní English pé tó bá ti rí àbí tó bá rí as fáàbù tí ó bá tẹ̀lé past participle ọ̀gbọ́dọ̀ jẹ́ máa sọ lọ bá bóyá practical nù. ọmọ náà sì tún sọ tí òwúlẹ̀ máa ń jẹ́ ń pè ní lexical verb kò mọ kinní kan adverbial clause kò mọ kankan ṣùgbọ́n yóò sọ èdè yẹn friendly so àwọn ọmọ sọ pé àbá kí lọ́rọ̀ tó kọ́ là fún mi ní amusi nígbà mo á sábà ìyànrà rẹ̀ tí àkèrè lárúbá Yorùbá ní sọ so ní kájọ sàábà papọ̀ báyìí nísìn kájọ wọn sàábà lọ so ìtòló gbọ́ àsìkò lórí náà nu àjọ àkàlà rẹ̀ papọ̀ náà ni kò so àlejò náà lẹ́yìn tó dókòó yìí ń parọ́ fún ọtí kódò ọmọ kí o pé àlejò tó wá ké ẹ bá ń fún ẹ ní láàmù kan sọ́mù kan eegun kan ẹran kan ìní tí ń sọ láàmù kan sọ́mù kan tìǹbù tó ọmọ mi rí bẹ́ẹ̀ kọ̀mọ̀kẹ́ ti ta pé gànámù ní ẹbẹ̀ sí ń rọ̀ àrùn ìsì ń ta oúnjẹ làbí rẹ̀ náà pé gànámù ní ẹranko ní máa mẹ́ràn yìí lọ kọ́ lọ sàbá rẹ̀ kásíbá lọ pẹ́rìn tó ti gbọ́ kọ́ lọ pa kásíbá ní ọ̀rọ̀ ni ò má pa o ọbẹ̀ lọ tà ní ẹran tó ń jẹ́ làbí mú wá lọ pẹran yìí kẹsíbàn nígbà táwọn yẹn wá ilé kéwú àkúnlẹ̀ kí là ń sọ táwọn aláyìí wá ẹ dákun ọmọ wa parí ńbẹ ó kú ńbẹ ọ̀gọ̀rọ̀ àfa àti ọkọ ayé lọ fẹ́ fi kọ torí pé kó tí o bá ti sí kéwú ńlẹ̀ bí ọ̀rọ̀ súnà náà ni ibi tí o bá ti sí súnà bídíà ní ọ̀rọ̀ kó bẹ̀ tí o bá ti sí kéwú ńlẹ̀ ilé ọmọ fa ẹ máa wórí eku ẹ máa wórí ẹja ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ kéwú tí ń lọ kéwú ńlẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ àwọn ilé kéwú tí wọ́n lọ àti sọ̀rọ̀ mọ́dásá o àwọn àtàláǹgbàdára wọn mọ̀ ládùúgbò tí ọmọ yẹn bá yọ aláǹgbá ọ̀sà lọ ló fi jẹ́ pé táwọn fẹ́ káwùjọ wa yóò da òbí kọ̀ọ̀kan kẹ́ ẹ tó mọ̀ máa lọ ilé kéwú kẹ́ ẹ tó mọ̀ lọ àdáfà ẹ wo orú ẹni tẹ́ ẹ fẹ́ mọ̀ máa lọ ọbẹ̀ torí pé ọmọ tẹ́yìn rò pọ̀ lọ kéwú yẹn ẹgbẹ̀jì lọ́ọ̀yà jáde tẹ́ bá wọn ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ nìṣà máa sì nìṣà tí wọ́n ní ti gbà wọ́n ṣe gbá gbogbo information rẹ̀ wọ́n download ẹ̀ fáwa. in táwọn aráàlú táwọn tó jẹ́ elite fi ń yarí nílùú láwọn tó dólóyè sí ni ké báwo lẹ́ẹ̀sì fẹ́ nìkan tó sábà ń tẹ́ tí ń sábà ń tẹ́ tó jẹ́ pé oògùn ló gúdù ẹ̀yin náà ń pè láàfà kìkìdá oògùn ni bó lẹ́ẹ̀ sọ pé lẹ́ẹ̀bì sì máa mú lé a lórí tí irú ẹni bí ọmọ akérò táwọn yòó ní nírun. kó o gbé sáàmù kalẹ̀ náà bó lè yóò sì fẹ́ jẹ̀ máa mú tí ẹ̀rú àmọ́ bà ẹ̀rú kí wọ́n máa bà ẹ dákun kí náà fi ń jẹ̀ máa kí òpin rẹ̀ professor ní UI wọ́n ní prof ní wọ́n English language wọ́n sọ ṣùgbọ́n wọn ò lè sọ èbó ṣe prof náà ta ló lè gbà àdánwò ní akànlẹ̀ Yorùbá yìí ta ló lè gbà Ọlọ́run ó ṣe ájì ìrọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ sàmì ni Ọlọ́run ní sílé wọ wa kéèyàn ti sanwó mọ́kàtà ẹ̀ ń tọ́ bá lè sọ tó bá lè gbarú tí mò ń sọ ẹ̀kọ́ náwó o ti sanwó mọ́kà o ti gba visa o ti gbọ́ everything o ti kọrí sí Èkó ní airport
ẹ ti wá wà nínú plane but plane ìgbéra wọ́n wá ní ẹ má bínú gbogbo ẹ̀yin passenger wa o ẹ má bínú o pilot tó máa wà wá eléyìí wọ́n ṣe ń kọ́ bí wọ́n ṣe wà plane ni kódà tẹ́ bá lọ wọ ẹ̀yin plane yìí ẹ lé bẹ́ẹ̀ lẹ́nà ni so ṣebí kálukú lè gbà pé kí wọ́n máa wá ń lọ lórí òfurufú ẹ lè gbà kí lẹ́nà wáyìn níbi plane ṣùgbọ́n ẹ gbà kí lẹ́nà wáyìn níbi ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn wàláhì làzim kí plane ọ̀já kéèyàn ò sì kọrí sálì kìámà ọmọ pé dúkọ́ jẹ́ wípé ẹni tẹ́ ẹ rò pé yóò drive yín ọba yín jẹ́ wájú ọlọ́run ìbádà tẹ́ ẹ rò pé ẹ gbèdé wájú ọlọ́run ẹ gbèdé bẹ́ẹ̀ ọlọ́run ní ìnídìí ẹ̀ torí pé kò sí nǹkan méjì bẹ́ẹ̀ al-ikhlas wal-mutaba'ah mutaba'ah sì ní súnà bí a ṣe ní ose yóò bá ní iṣẹ́ tí wọ́n bá rán ni tó ń tìyà níjọ́ rìn but àwọn èèyàn ò ní sọ òtọ́rọ̀ bí òtọ́rọ̀ wà wọ́n máa ní ṣé kìí sáfà ni wọ́n lè yàn gúdù lóògùn ẹ̀ ń pè láàfà so ògùn ní ẹ̀fẹ̀ fi sàárín ni abadan so kí ni tó kó bá wa nílẹ̀ Yorùbá ẹ̀ kò ju wípé àwọn ilé kí ó tá a gbẹ́mìí lé tá a rò wípé wọ́n ó tó nǹkan ṣe wọ́n tó ba nǹkan jẹ́ ni ò káwá bọ́ síbi mọ́dásà ntílé mọ́sán tí mọ́dásà ọ̀pọ̀lọpọ̀ náà tó wá wò kí ẹ jẹ́ ká lajú gẹ́gẹ́ báwọn àbáyé ṣe gbé ọ̀làjú wa gbogbo àwọn ṣé Adam aleyhi rahmatulah àwọn bàbá ṣé Kamaludin aleyhi rahmatulah bàbá Gbanimadu Arabi bàbá wa ní ìlú Ẹdẹ bàbá wa ní Wò àti gbogbo bàbá tí wọ́n wò pé káwọn musa kọ́fà wọ ọ̀làjú wọ kéw kókó ní mẹ́tọ́ọ̀dù ayéjọ́ olùkọ́ kan ọmọ kan àwọn olùmí máa ń bú kí ọmọ dásà sẹ́rí bí àǹfààní wà ní kí ọmọ dásà ni pé ẹni tó bá jẹ́ pé àfa kan lóní tí ń bọ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ibi tá àfa bá mọ̀mọ́ náà ni wọ́n náà mọ̀mọ́ ìròrí ẹnìkan lọ́mọ gbé káàkiri ṣùgbọ́n tí mọ́tàlá fi láǹfààní ni pé ó di jàmì yìí tí wọ́n kéèyàn ní jàmì yìí ẹni tó lọ yunifásitì kì í ṣe lẹ́kítọ́rà kan lọ́kọ̀ bọ́lá bá a ṣe jókòó ẹ̀bùn tó lọ́wọ́ fún kálukú ọ̀pápọ̀ mọ́ra wọn ntọ́lọ́ ń fún ṣe tí ò fẹ́ mi wà ntọ́ fún bàbá tí ò fẹ́ mi wà ntọ́ fẹ́ mi tí ò fáwọn wà wọ́n wá ní kí àwọn mẹ́rẹ̀ẹ̀rin káwá kọ́ student kan àti kẹ́nìkan nu wa kọ́ dẹ́nìkan kọ́ èwo ni yóò nímọ̀ jù yóò tààpù lára tiẹ̀ yóò tààpù lára tiẹ̀ yóò tààpù lára tiẹ̀ olùkọ́ ṣe ń wọlé tí ń jáde oore lọ́jọ́ fún ọmọ madrasa torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ó ṣe mú knowledge lára ẹnìkọ̀ọ̀kan ó yàtọ̀ sí ìròrí ẹnìkan now madrasa wa ní nígbà táwọn èèyàn fẹ́ gbé sílábọ̀sì kalẹ̀ àwa wo sílábọ̀sì ọ̀pọ̀lọpọ̀ léèké náà wọ́n wá yọ ntọ́ jẹ́ ìpìlẹ̀ ntọ́ jẹ́ pé ńlá fi wáyé gan lẹ̀ ọ̀gọ̀rọ̀ léèké ọ̀kọ̀tà òhídì tí wọ́n bá tún kọ́ gan ọ̀nà tí wọ́n gbà kọ́ ọ̀dà ẹ̀dá kan inú léèké ó dàda fáàmì ti ńlá tì mí fọ́mà pé sórí lè táwọn fẹ́ sàṣìyàn oṣù méje ni ní ọ́fíìsì àìsàn ṣé ti ẹni ọlọ́kọ́ madrasa náà wọ́n yà sójú bọ́ọ̀dù ni o ìbẹ́nu léèké ó lẹ̀ Yorùbá yìí o kì í ṣe ọ̀rọ̀ fíìmù tìrìkì ní tẹ̀mí ń sọ ń tọ́ da lójú tí mo mọ̀ ní o. èlé sọ́bjẹ́tì kan nílé iléeṣẹ́ mi òní bí wọ́n ṣe tẹ̀ yan rìn. ok ẹ sọ fún mi báwo ni irú ọmọ yìí ó ṣe jáde tẹ́wàá mọ ẹ̀sìpẹ́tì pé ẹ fẹ́ kó tún àwùjọ ṣe torí pé làwọn èèyàn ó pè láàfà. ìtọ́ kọ́wọ́ wá ni pé ibi tá a ti rò pa bá dáadáa làwọn mọ̀dárísù àrọ̀bíyà ọ̀gọ̀ọ̀rọ̀ mọ̀dárísù àrọ̀bíyà ló tó wá jẹ pé ọmọ ń lọ àwọn tiẹ̀ wá exposition yẹn tó wá kọjá normal ọmọ òdì yahoo jáde sọmọ títí ń ṣe yahoo lọ láti ilé kéw ntí fóònù yìí dálẹ̀ àdánwò ńlá ni ó ti ń ṣe yahoo gan láti ilé kéw ntòsí kò bá madrasa ni pé tó kó bá gọ̀rọ̀ madrasa ni pé tàlímù nìkan ni wọ́n mú òmù tẹ́rìbíyà méjèèjì sì ni ànábì ṣe tàlímù ń bẹ tẹ́rìbíyà ń bẹ téèyàn bá mú kan ìkejì ọ̀yọ́ lẹ̀ ọ̀tọ̀ ní ká kọ́ni lẹ́kọ̀ọ́ bọ́ọ̀dù bó ṣe pé kí ó ní bó ṣe ní ó kú tẹ́rìbíyà káàrè báwọn àfáà jọ ń ṣe rè yàn àwọn kan ní ẹ̀rí àwọn tí wọ́n jókòó yìí àwọn kan lórí àwa náà kí ṣe kálukú náà fẹ́ kàn àkànjábọ́ náà bẹ́ẹ̀ pì ṣùgbọ́n tẹ́rìbíyà kan lè yẹn gbà náà kí n wá lọ torí àsìkò mo kọ́kọ́ lọ bí mọ̀ṣákìlù tí ń ṣẹlẹ̀ tó jẹ́ pé n tá expect yẹn àlè lọ́dọ̀ àwọn àfa ọ̀gọ̀rọ̀ àwọn àfa kí wàá lójúṣe àfa kí ni dáwùrù wa àkọ́kọ́ ná bígbà tí yẹn béèrè pé kí ni iṣẹ́ àfa iṣẹ́ àfa nǹkan ọ́ dàrú ńlẹ̀ Yorùbá kí wọ́n tó lè gbà pa àfa lèèyàn ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tí èèbá ṣe pé gbà tí súnà gúnlẹ̀ dáadáa tí àwọn challenges kan wá ń dé kí wọ́n tó lè gbà lẹ́yìn láàfà ẹni tí wọ́n dènà ilé rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ bá àsọ̀rọ̀ tí wọ́n máa kan gidi ni.
ìjọba gan ìjọba Nàìjíríà ń try tí wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n á mú ọkùnrin kan lọ́nà àdúgbò wa ẹgbẹ̀jì gidi ni but àfáàní máa ń pè rẹ̀ wọ́n wá nígbà wọn dé ọ̀dọ̀ rẹ̀ kí lélẹ̀ ó lẹ́ran wọ́n ní ẹran kí ni ó lẹ́ran ni àwọn ọlọ́pàá sì mọ̀ pé ẹran èèyàn ni wọ́n wá ní ẹran èèyàn lélẹ̀ wọ́n wá ní iṣẹ́ wo ló ṣe oníṣẹ́ àfà wọ́n wá mú wọnú ilé wọ́n náà fẹ́ àwọn fẹ́ wo gbónú ilé rẹ̀ wò nígbà wọ́n á wo gbónú ilé wọ́n bá pẹ́ ìjó nǹkan oríṣiríṣi kankan àti wọ́n sọ fún pé but àfà àlẹ́ pẹ́ra yín sà àárí tíà wàláì ní táwọn DSS àbí òun náà ń pè wọ́n ní tẹ́ bẹ́ẹ̀ ló pé tíà dà ó ní àfà pín àfà tiwa agbọmọlà ni. àfà tiwa tí àwọn kìí tọ́lọ́pàá gẹ́gẹ́ bí kọ́kọ́ béèrè yìí pé tíà dà because ó fi hàn pé tíà ní ẹ fi máa ń mọ àfà tábà wọnú ilé àfà ní tá àgbànú bọ́tí táwọn èèyàn gbọ́ yìí ni pé kárí àwọn ọgbọ́n yẹn rìn àsọ̀rọ̀ tí nǹkan tó apẹ̀tẹ́ fi ń jó nǹkan kéèyàn ò dúró bẹ́ẹ̀ kọ́ sọ pé ọjà náà lé mi ó kú kọ́ halẹ̀ mọ́yàn ìtawọ̀ yóò gbà láàfáànù nígbà yẹn tó lajú ní ìsìn àfáà tí bá ń bọ̀ kọ́ wà gbẹ́dá kẹ̀kẹ́ kọ́ tari kùn wájú kókó tẹ̀sùbá bíi 70 sọ̀rùn kọ́ ọ̀rànjú hàn máwọn èèyàn pé ẹ̀dá bíra kó dìde àásọ̀ bíi tí ìtawọ̀ yẹn gbà láàfáànù kótó ọba ti ní ogun aṣẹ lẹ́yìn gbogbo àwọn kádàrà sùúrù àwọn ọmọ gàlámẹ bá àbá sí wọn gàlámẹ yìí àwọn àti ànábì sàṣálá kọkàn wọn o pé àwọn eléyìí sáfà wọn lè ní àwọn àfìwé kéw ẹ̀dá kò séwèé láfi kéw kí àwọn ń sún náà wọn ní mọdà mọ ṣòkòtò sófé ńlò ó sì máa ń sọ ọgbẹ tó bá pọ̀ àló ń ṣòkòtò sófé tó ní ṣòkòtò wọ balẹ̀ àwọn ọmọ sọ fún pé ọmọ àlè ilẹ̀ Yorùbá ni ọ ọmọ àlè ẹ̀sìn ni ọ àwa gan lóríjìnà ọmọ Yorùbá tọ́lá ń bá rẹ ṣòkòtò kẹ̀mbẹ́ wọn ń wọ̀ láyé ìjọ ní sùsáàkì sí ni lọ wo àwọn èrè tí ẹ ń gbé kalẹ̀ èrè bá bẹ́rẹ́ èrè Ògúnmọ́lá kó tó wo gbóòní tó tá gadìn èrè ètònàbọ́sọ́nà oríta mẹ́rin ọ̀dẹ́rìn lọ gbogbo olùtí kálukú ti léèrè àwọn èrè àwọn bàbá yín tí ẹ ń gbé bẹ́ẹ̀ ṣòkòtò wọn wọlé ó fi hàn pé àwa gangan lóríjìnà ọmọ Yorùbá tó wá jọ mọ ọkọ̀ Islam ìwọ́jọ́ máa lè Islam tó tọ́ máa lè ilẹ̀ Yorùbá ọ̀jọ̀ wọn bá bẹ ọmọ àlè ni ọ́ àwọn bàbá èyí fi ṣòkòtò wọlé ọlọ́rùwò ra sọ ni àyà máa jẹ́ o. a fẹ́ mọ ojúṣe àwọn àfà láwùjọ àkọ́kọ́ ojúṣe máa lísì ẹ̀lẹ́ tí wọ́n pè yàn láàfà níta ẹ̀sìpẹ́tì lọ́dọ̀ rẹ̀ bí wọ́n ti sọ pé kí ni sí àfà kí ni sí àfà àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni islahun nas àfà wà láti wá máa tún àwọn èèyàn ṣe ẹ̀wọ̀n kọ́ lọ́n ti sọ Ọlọ́run ní tá a bá ti lè rí nínú yín àwọn tó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn waliyundhiru qawmahum idha raja'u ilayhim kí wọ́n wá máa ṣe ìkìlọ̀ fáwọn èèyàn wọn ìsìláhù làáfà àkọ́kọ́ máa ń ṣe ìsìláhù náà láti táwọn èèyàn ṣe àti táwọn èèyàn ṣe yẹn ọwọ́ á ní ẹ̀ka under ìsìláhù náà sì náà ni pé al-amru bil ma'ruf kápàṣẹ dáadáa iṣẹ́ àfà gẹ́gẹ́ ló àfọ̀ ní ọ̀nà àtijẹ àti mu lọ́tọ̀ ìyẹn ni ó jẹ́ kẹ́nu àfọ̀ ò lè tọrọ ìyẹn ni ó jẹ́ ká àfọ̀ ò lè ṣètò ẹ̀kọ́ sí láwùjọ sẹ́ẹ̀rí tẹ́ ẹ bá ti ń yọ ọ̀nà àtijẹ àti múlẹ̀ fẹ́ ń tọ́ fẹ́ jà àfà ìyẹn ni òjò kọ́pọ̀lọpọ̀ fẹ́ kọ́ ọmọ wálé kí ó ẹ ti gbàgbé tọ́mọ bá lọ lé kí ó nítorí gbọ́dọ̀ dání pé kọ́ ọmọ fojú sáláboyún káàkiri àdúgbò ìyá ara mọ́ ẹ̀ tí tó bímọ ni torí òde ìṣúná ọmọ tí ó lọ wọ́n gbà pé ti ń jà àfà nù lọ́dọ̀ wọn ní ìsìn gbogbo àwa yé àìsàn àfà wọ́n lè gbà pé àwọn ajíṣiṣẹ́ àfààní pé wọ́n kàn jíṣiṣẹ́ pé torí pé kálukú lọ́nà àti jẹ́ àti mọ́ rẹ̀ olówó làwọn bàbá ọlọ́dọ̀ rẹ̀ ní ìsìn tí wọ́n máa sọ bàbá ti ẹ̀sẹ̀ àwọn àgbàlagbà wọ́n ti mọ bí wọ́n ti mọ wọ́n ní tí wọ́n máa sọ ni pé alukur'anu kínà kurani gan ọ̀rọ̀ ni tí ẹ bá ti ní kurani kò sọ sí ma lẹ́yìn rẹ̀ lóòótọ́ ni tọ́wọ́ wà nínú gbèsè ayé ẹni kì í ṣe kẹ́ni o lè jókòó kurani báyìí kọ́ a máa sí kí kurani ó máa yọ owó kọ́ máa yọ owó kọ́ máa yọ owó. ń gbọ́ ọ̀rọ̀ jáàbù ní 2003 ìgbà táwọn bàbá tí wọ́n lọ sí mítìn pẹ̀lú gọ́fúnà tó wà ń bẹ̀ ńgbà náà gọ́fúnà tó wà ń bẹ̀ mọ́ dàá kọ́ máa wá káàkiri wá lọ máa wá tẹ̀wọ̀n sẹ́yìn. wọ́n ní
ẹnu àbálágbé ni mo ti gbọ́ràn pé àbálágbé ní Isa lé o wọ́n ní Isa lé o sẹ́wọ̀n ké àwọn àgbàlagbà wọ́n ní ọmọdé ò débi ẹ̀rù ọba àwọn ibìkan bẹ́ẹ̀ tó ẹkú tó ọba débẹ̀ tí ìbá ṣe pé èèyàn bá jó ń súná ọ̀rọ̀ change kì í ṣe pé ordinary ó ń súná o ẹ̀ ń tọ́jẹ pé owó ti wà ńlẹ̀ lórí kí wọ́n lè bá àgbàbọ̀dé fún Islam gómìnà ti á pè wọ́n gbígbà náà wá ní wọ́n lójú gbogbo àwọn náà lé o gbogbo àwọn táwọn àjọ wà ń bẹ àbá náà ti máa rántí wọ́n ní ṣùgbọ́n tí Isa yàtọ̀ pé wọ́n á sọ yìí pé ọ̀tá Ọlọ́run ni yín wọ́n náwó sí gómìnà bá ọ̀tá Ọlọ́run ni yín ìbẹ́ lọ́n kémi àti ọjọ́ jókòó báyìí papọ̀ torí pọ̀ ọ̀tá Ọlọ́run ni yín gómìnà wá sí kí ló dé kí mo ṣe mọ̀ pé torí pé hate Islam sẹ́wọ̀n pé tí ìbá ṣe kéèyàn bá jẹ́ àfa dáadáa tí olówó mi bá wọ tẹ̀síìrì àfa mi kò lè tó àyà Kùránì lọ mọ́. bàbá àgbà ni Madul Arabi rahimahullah ìmọ̀ ó tó fún wa ní sárọ́ọ̀fù pé a ní bàbá àgbà ni Madul Arabi Alhaji Sagan máa ń sọ pé nígbà táwọn ń bá àwọn kí lórúkọ rẹ̀ àwọn Ahmadiyya fa àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ti kó tẹ̀jáde àbó ní ayé sá máa bọ̀ wá gbàtíà wọ́n á gbàtíà àwọn tó lọ́dọ̀ àwọn Madu àwọn tó kó tẹ̀ fáwọn kẹ́ lọ́mọ bá wọn fà á. Ọlọ́run ṣe àbáyẹn ní máa wá súnà fún wa. Arísíkọ́lá tí Arísíkọ́lá bá débì kan mo fi ń sọ̀rọ̀ ẹni tí ò ní tí ó jẹ tí ó mú lọ́wọ́ ẹ gbàgbé rẹ̀ pé yóò rà Awùjọ tó ṣe. tá a fọ́ ọ̀bá ti lè níṣẹ́ lọ́wọ́ ẹ gbàgbé ojúṣe tẹ̀ kékeré dọ́rọ̀ àwọn wàláhì kò lè rí tó ṣe. torí pé n tí ó pèsè àwọn tí ń wá yẹn ni ó wà òun sì nídìí owó in tó jẹ́ gbogbo àwọn bàbá yẹn ó wúlò tí wọ́n fi relevant ni pé wọ́n lọ́nà àti jẹ àti mu wọn àwọn bàbá àtàrà tí wọ́n sì mẹ̀sìn wọlé ọ̀lẹ làwọn ń jàlá bíi tìsín ni àwọn bàbá àtàrà náà èsì báwọn báwo ò tiẹ̀ sí láyé asúnmọ́ àwọn àgbàlagbà tí wọ́n sọ̀tọ̀ fún wa gbogbo àwọn bàbá àtàrà pátákó sẹ́ni tí ó nìṣẹ́ lọ́nu wọn ẹlòmíì ń déjà kan àwọn àgbàlagbà tí ó máa testify sí ni ẹlòmíì ń déjà kan ẹlòmíì káfíńtà ni wọ́n sì ń sáàfà àwọn ọmọ ọ̀gọ̀rọ̀ wọn wá ní wọ́n ní oko ọmọ ilé kí ó gan ní àfihàn ọmọ ń dáko ìgbà náà sì ni kódà táwọn abẹ́yẹn bá jókòó tí wọn ò níṣẹ́ ó tó bẹ́ẹ̀ ó lè jẹ́ láti ibi junction àrèmọ tẹ́ẹ̀fì dé adékilẹ̀ ó lè jẹ́ àfáà kan ní bẹ́ẹ̀ náà àdúgbò òun náà ni wọ́n máa kírun asámú bíi mọ́sálásí bíi mẹ́rin tí wọ́n bá dáwọ́ jọ fún bíi wọ́n ti fún wọn táìmù ẹ̀yin 8 lẹ́kìtì ẹ̀yin 20 after 8 ẹ̀yin 20 to 9 yọ máa káàkiri gbogbo àbàtì ẹ̀wẹ́ àkọ́wọ́ tí wọ́n bá dájọ́ àwọn ilé ìfúnládìẹ àwọn ilé ìfúnládìẹ sí Ramadan náà parí ṣùgbọ́n ní ìsìn gan ẹnu máa ṣe ẹyọ kan àfáà méje bẹ́ẹ̀ ẹ wá lẹ́fẹ̀ẹ́ jókòó tẹ́lẹ̀ yàn ẹ wá lóde ẹ pa 35 ẹ̀yin méje. bàbá ní àfa gbọ́ ọ̀kọ́ yọ 15 kó ń bẹ̀. wọ́n á máa ṣẹlẹ̀ mí ẹ̀yin mẹ́ta ẹ̀ sọ́mọ́ 200 naira. àbágbàní Madul Arabi ìtì máa ń jẹ́nu àfa ọ̀tọ́rọ̀ ni mò ń sọ yìí wàláyé àtàwọn bá fẹ́ rí àwùjọ tún ṣe tí àbá sọ́nà bó o nìjẹ àti mo ó ṣe rí iṣẹ́ alákọ̀ọ́kọ́ ìsìláwù náà sì yan àbó ò lè rí ṣe kò lè ráwọn èèyàn tó ṣe. bàbá àgbà ní Madul Arabi wọn eléyìí èsì tàtí ẹ̀ ń sọ fún mi mo wà ń bẹ̀ níjọ́ kan tá Arísíkọ́lá wá Arísíkọ́lá wá dé bàbá sì ti ń tútà sí i lọ Arísíkọ́lá wá dé arọ́wàsí wá ń ṣe àǹkùrà ààrẹ ti dé àwa ní ṣé kí n dákẹ́ ni tó bá dé ọkà àbọ̀ tí wọ́n bá gbọ́ wá sí ni kọ́ máa gbọ́ wá sí nìṣó so ààrẹ òun náà sì ti mọ̀dọ̀ ẹni tó wá inú àbá àtàyà ààrẹ nífẹ̀ẹ́ níbàdàn yìí o ìlẹsọ̀lú mi o bàbá Madul number 1 tọrọ mọ̀ pé wọn èso ní para hàn wọn ò sọ fún mi mo rí ibi tá ààrẹ ti gbóúnjẹ lọ fún báyìí tó ní ọwọ́ mi lẹ́ẹ̀tì máa jẹun Arísíkọ́lá ló gbóúnjẹ lọ fún yẹn ó dé gan àwọn àfọwọ́rí nǹkan túmọ̀ ó bá bàbá Madul sílẹ̀kùn ọkọ̀ báyìí wọn wà ń bẹ̀ báyìí níjọ wọn ń sí mẹ́ta sí àbádọ́gbé rẹ̀ ààrẹ lọ́ba wọn sílẹ̀kùn ọkọ̀ pé ẹ wọlé báà mi. nígbà wàá jókòó tán tó àbàtú tẹ̀ sí ìdílé àbá ní ó ń dà ẹgbẹ́ wọn náà ló wà wọ́n mọ̀ àwọn èèyàn ti rẹ́rìn wọn ní àṣìṣì ó sì wà dá òkè kí n gbọ́rọ̀ ni o a máa ń sọ pé kí wọ́n máa náwó fáwọn olólùkù mọ́ máa náwó rẹ bí tó ti rí ládàgbà ní wọ́n á ń gbà báyìí kí olówó àgbà kan yọ sí tẹ̀síìrì dàrú máa bá lọ́wọ́ tọ́lọ́ ti mọ̀ pé nítorí wọn jẹ nígbà náà ọbẹ̀ fún àbálọ́ bàbá ní tó bá ti dé takọ́ ọmọ àwọn bá ń tọ́ bá fẹ́ yá fún ní èmi ọ̀fọwọ́ rẹ̀
ni ó láyà láti lè tún àwọn èèyàn ṣe. Ilẹ̀ ọ̀dọ̀ Arísíkọ́lá tó kọ́lé sí bàbá máa dùn ní wọ́n tà fún Arísíkọ́lá àwa gbowó wọn o wọ́n gbowó wọn bàbá sọ wọn ní o nígbà tí ó yẹ tẹ̀fọ́n ní òkú bàbá ní pé àwọn jẹ̀mí lówó ni tẹ́fọ́ lówó ni ọ́. Ní ọba kan jẹ́ nìbàdàn yìí ọba kan jẹ́ nìbàdàn yìí ọwọ́ àlọ́ ọjẹ́ mùsùlùmí ọwọ́ àlọ́ gbé ọ̀sẹ̀ méje táwọn tí ẹ̀yin arábàdàn tẹ́ máa ń gbé ọmọ Ìbàdàn lèmi náà mo fi ta sí ní o ìdí kan family house wa o so eégún tẹ́ máa ń gbé ọ̀sẹ̀ méje tẹ́ àwọn èèyàn máa rò pé ẹ̀sà wọn ò mọ̀ kí mo lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yìn tí ẹ̀ máa bi tí family wa nǹkan ti bá lu mi ìtọ́jú Ìbàdàn lọ bàbá Ìbàdàn ìyá Ìbàdàn bàbá Ìbàdàn ìyá bàbá ìyá bàbá ìyá gbogbo ẹ̀ inú àwọn agboolé Ìbàdàn náà ni ìdí kan ọjà bá so ibi tí ayẹyẹ so ọba kan náà ọba wa tó jẹ́ Ìbàdàn ó wá lọ gbé ọ̀sẹ̀ méje tí máa ń gbé wọn ọwọ́ àbọ̀ ọ̀sẹ̀ méjì bàbá àdùwà ń sọ yí pé lágbájá ó ti di kèfèrí nígbà tó ti lọ gbé ọ̀sẹ̀ méjì ẹ sọ fún pé gbogbo ájì tó ṣe ti bàjẹ́ àṣebí àbá ti ń sọ àṣọká wọn la wọn wá rán Alhaji Isa Akindele lọ ẹ mọ gbọ́dọ̀ náà Alhaji Isa dàrẹ́ ti báyìí wọn á rán Alhaji Isa Akindele lọ àbá náà ti wò pé ta ni mo lè rán rú sẹ́yìn pé Isa mo fi gbẹ̀bí àbá ṣe pé wọ́n ní o ètò pé wọ́n bá wọn o pé wọ́n á bá ń lọ ọ̀dọ̀ ọba báyìí kọ́ lọ sọ fún pé mo ní ájì rẹ ti bàjẹ́ tẹ̀fsírì lọ́ba lé ń dé ni mo ti gbọ́dọ̀ lẹ́nu Shehu Isa Akindele ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ yẹn ti jọra ni pé lọ́dún náà bàbá náà ń sọ ọ̀rọ̀ yẹn rírà àwọn gbọ́tẹ̀ tá a ti gbọ́tẹ̀ sí ìdàbàtà àlọ́dọ̀ Shehu Isa bàbá òní máa sọ wọn ni ọba lágbájá ájì rẹ ti bàjẹ́ gbogbo bàbá kan sì wà tọ́jà pọ̀ ńlọ nẹ́ẹ̀sì sọba kò lè máa tẹ̀sí bàbá òní tọ́lọ́ ń bá rí pé táyìn náà bá dọ̀ bẹ́ẹ̀ di kèfèrè ọlọ́run ní jẹ́ ẹ débẹ̀ bàbá yẹn ń bẹ lóje ọ̀dà ń pọ̀ tún Olúbàdàn ní ẹgbàá náà wọ́n kú kábàáyé wọ́n kọ́là wọ́n lo mẹ́sídìsì báyìí sáìdì òjé nílé wọn. so Alhaji Isa wa nígbà táwọn dé ọ̀dọ̀ ọba pé bàbá ní wàá bá yín wọ́n ń sọ báyìí pé ájì yín ó ti bàjẹ́ sẹ́yìn pé ẹjẹ́ sì ránṣẹ́ náà pé ájì yín ó ti bàjẹ́ wọ́n nídìí wọ́n wẹ̀yìn padà sínú Islam sẹ́yìn iṣẹ́ àfa làwọn ń ṣe wọn ibi táwọn èèyàn kákò sí àfa ní òde súná ọmọ òde olókù òde ká gbowó ká lọ nìka ìyẹn kọ́ ni sí àfa ojúṣe àfa ní islahun nas al-amru bil ma'ruf wa nahyu anil munkar ṣùgbọ́n àwọn àfa àti rìtáyà ń bẹ̀ wọn àwùjọ ọmọ bàjẹ́ lọ òde súná ọmọ tẹ káwọn àfọ ti sọ̀rọ̀ wọn ò ní ọ̀rọ̀ wà kọ̀sáàyè torí owó tí ẹ fẹ́ gbà òde olókù ọ̀rọ̀ wà kọ̀sáàyè òde ìyàwó ọ̀rọ̀ wà kọ̀sáàyè òde ìsílé ọ̀rọ̀ wà ẹ̀wọ̀n níbo la ọ̀rọ̀ wà wọ́n níjọ́ Jímọ̀ àwọn èèyàn gbọ́ òtúbà mọ́. Alhaji Isa wa ní ìgbà táwọn aṣọ fọba tán ọba wa ní báńkì hàn pé wọ́n ṣe ṣùgbọ́n àwọn kọ́ ní ìmọ̀ọ́mọ̀ òlu torí ijọ́ tí àwọn olóòṣà wa ń dífá fóun wípé òun ó ṣe báyìí òun ó ṣe báyìí àwọn ìmọ̀ọ́mọ̀ òlu náà wà ń jókòó wọn sọ fóun jọ́nà pé ọ̀dà wọn bá tiwọn wá àwọn náà bá àwọn táwọn náà kà fọba wá lọ́tọ̀ ìrùkọ́ ẹ gẹ́tì pọ́ǹtì mi àwọn àfa àdókò sáìdì bíi àwọn aláwo dókò bíi àwọn ń sọ ntọ́bọ̀ ó ṣe ẹ ṣe báyìí ẹ gbìgbá ẹ ṣàwò àwọn àfọ̀ sọ pé ọ̀dà wọ́n rí táyà ń bi iṣẹ́ wọn tí a bá sọ́njọ́ náà ó lè ṣe é ṣe kọ́ba yóò ti ju wọn kún ní mùsùlùmí lẹ́yìn ẹ mọ̀wọ́ rí kódà kún ó ti àwọn àdúrà kan mẹ́ta ṣe nǹkan kò ní dáàbò lórí yín ẹ ní gbé gbà ẹ bá ti débẹ̀ olúwo ti jáwọn èèyàn sí náà ẹ bá ti débẹ̀ tí wọ́n ti mú ọba àbàdàn kò tiẹ̀ nídìí wàhálà sọ́nà sàkánná ọ̀sẹ̀ mọ́ ni nàbà sẹ́wọ̀n mọ́ rẹ̀ ṣé ká ló wá mú wọn mọ́ ni olúwo ní kì í kò sí bá kankan gọ́vnọ̀ nífa láyé tá a wà ẹ̀ tí gọ́vnọ̀ bá mú ni ó ní gọ́vnọ̀ nífa ẹ wá wòkè ìdàlìkì àmọ́ náà tó bá dàlìkì àmọ́ bí ọba yìí ó sì wá àwọn àfa àwọn nánu torí wọ́n fi ṣẹ́ wọ́n lẹ̀ tí wọ́n ò ṣe torí àsìkò mi ti tó ẹ jẹ́ n fún wa ní ẹ̀sán fúkà sí tẹ́gbọ̀n mọ̀ pé àwọn bàbá àtàná ṣiṣẹ́ ń sọ bàbá wa ń ta ọ̀kọ̀rọ̀ ní Ìbàdàn yà àjọ níní bàbá Muyili ẹnu Amadu mo ti gbọ́ Amadu sọ pé Awólọ́wọ̀ fẹ́ wá sí mọ́sálásí wa lọ́jà àbá láti wá campaign bàbá Muyili wá sọ fún pé kèfèrí ni ọ́ àbígbà tí ẹni pírẹsidẹ̀ntì ń bọ̀ bàbá àwọn Ìbàdàn ìgbà náà wá sọ pé kèfèrí ni ọ́ ò lè wọ mọ́sálásí lọ́ọ̀dún ó dé wà mọ́pò tá a bá kírun tán á wà bọ̀
bàmádùn wá sọ ń jẹ́nà pé ṣé bí gómìnà tí ẹ̀yin ìmáàmù tẹ wà ń bẹ̀ lónìí ọlọ chọ́ọ̀chì ẹ tún gbà lálejò mọ́sálásí sẹ́rí pọ́ máa lè níyín ẹ̀jọ́ àwọn bàbá yín lọ́dún náà tí a bàmádùn sọ. ọdún kan náà ń bẹ ìtẹ́ ilé ìmọ̀gbọ́n nínú àwọn àfa wa ni àfa wa tí wọ́n tẹ̀lé bá bàmádùn gangan lọ wọ́n ní wọ́n jẹ ọba kan bàdàn ọba yẹn wọ́sà gbélátọ̀nà òdìjọ́ lọ́ọ̀nà ìdí aró lọ́ọ̀nà kí lorúkọ rẹ̀ ìkànnì àwọn ọba tó wà ń bẹ̀ mọ̀ wá wá tàn káàkiri ọba yẹn jẹ nìbàdàn ọwọ́ àti lọ gbé ọ̀sẹ̀ méjèèjì tí a máa ń gbé wọn ọwọ́ awájí máa ń jọ́ kejì bàbá wa ń tọ̀ kọ̀rọ́nà ní ẹni àwa lórí oyè bí ọba ṣe wọlé àfàwọn tọ́tẹ̀lẹ̀ àwọn àlọ́ ní àmàdù wa mú agbádá wọn báyìí wọ́n ṣe báyìí wọ́n dàbò mú ṣe hàn pé àṣàyà àkùrá ní ìyàbá ń tún pé iná mọ́lẹ́ múṣírí kú nàná jà sán pé àwọn ọ̀sẹ̀ bọ olóòórùn ní ẹ so àbàwá fi ọ̀nà sáwọn ká nǹkan kò kú mọ́sálásí kí ni àfàwọn ṣe báyìí sí wọ̀ lọ àbàṣà ṣe báyìí tí ìmáàmù fi parí útúbà kí ìmáàmù wa fẹ́ kírun bàbá ní anákàlà ọlọ́run jàrí ń pẹ́ ọba yín wọ́n ní àbọ̀sọ̀pọ̀ bàbá wọn ní ọba yín wọ́n lọ gbé ọ̀sẹ̀ méje ní ìjẹta ọ̀sẹ̀ méjì ṣé ẹ ti lọ jí ẹ̀wọ̀n láàárọ̀ ẹ̀kún tó máa bọ̀ wá sí mọ́sálásí náà ti di kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé àwọn ni wọ́n jáde fún wa ní mọ́sálásí ni àbáwọn alájáde fún akẹ́yìn àti wọn nìkan ọjọ́ kírun wọ́n ní àbá wọn tọkọrọ ní àti ìlọ wẹ̀ wọ́n o ọba ní ó jáde fún wa o torí kèfèrí ni wọ́n o ìtàn tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ni o àáfàá wo ló lè ṣe bẹ́ẹ̀. ó fi hàn pé ibi tí aláwọ̀kọ́ ti mú ìsìláhù nurse káàbọ̀ táwùjọ ṣe kọ́ táwọn èèyàn ṣe àáfàá tí ó rí ṣe làáfàá tó bá lọ́nà àtijọ́ àti mú o. sáàfàá tó jẹ pé ẹni tí ń tọ́tí iná lọ kọ́ mọ́sálásí iná ló fi ṣe mọ́mú náà ní sẹ́sálárì rẹ̀ tí wọ́n bí àbá dáa kọ́ sọ yí pé ọtí títà ọ̀dà wọ́n mú kó ní mọ́mú ni. ní tí ọ̀dà àwọn àfọ òrìṣẹ́ ṣe nù níparí inú ojúṣe àfà ó ní wahdatul umma àfà gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí pé bóò ni àlìúmà yìí bóò ni wọ́n ṣe jọ kan àwọn àfà gan ni wọ́n ń fọ́n àlìúmà yìí ká àwọn ni ń fọ wàláhì báwọn àfà ṣe kánú inú ojúṣe àfà ó tó bí nǹkan bíi méje o tó jẹ́ àwọn ìta àfà tá a mọ̀ pé dáwọ́rù rẹ̀ ní láwùjọ bí mùsùlùmí ó sì ṣọ̀kan lọ́wọ́ ṣùgbọ́n báwo ó sì fán lónìí ní kálukú ń pèpè ẹlòmíì ń pèpè síbi pé àwọn ilé kí o ti wà ní ẹgbọ̀dọ̀ mọ́lé tọ́ba ti kí ọlọ́dọ̀ rẹ̀ kì í sáfà rẹ̀ ọ̀pọ̀ àfàwálé lóde ó sì kíní kan àwọn ìjà wọn rán kódà bí ẹ ń bú sáàbẹ àwọn èèyàn ní sọ̀rọ̀ bí ẹ ń bá nàbí ìkọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ sì ń bàjẹ́ lọ ṣùgbọ́n ẹ má tànú bá lè kí o wa ẹ má tànú bá wọn àfa wa ẹ má sọ̀rọ̀ òdì ẹ fà nàbí ilẹ̀ kánàbí ọmọ gbìjà rẹ̀ so iṣẹ́ àfa òun ni pé àfọ̀ gbọ́dọ̀ tó wà nínú ẹni tí ọmọ wa pé bó o ní wúmọ̀ ó sì fọ́ bí wúmọ̀ ó sì jẹ ẹni tí ọmọ wa ṣiṣẹ́ wọn yọ rẹ̀ gbìn ayé òbí gbogbo ẹ̀ wọ́n ṣẹlẹ̀ sí ṣùgbọ́n kò ní í wo bẹ̀ yọ ọmọ bá lọ nínú rẹ̀ òun náà ni pé àáfà ọgbọ́dọ̀ ṣiṣẹ́ òun náà ni islahu dhati bayna nas tí ìjà bá ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ojúṣe àáfà ni kó parí ìjà because kì í ṣe Yorùbá náà máa fi parí ìjà Yorùbá ní àbòsí inú àáfà ló ti tábù nọ́lẹ́jì ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run òun náà máa yà Kùránì tó bá ṣẹlẹ̀ yẹn mu ni ó mà díìsì tí ó kà tẹ́ ẹ bá ní ẹ̀yọ̀ wà kódà á darí ìlú àáfà lónìí àti Allah wa àti Rasul wa ulil amri minkum ẹ lọ ka ọ̀gọ̀rọ̀ tafsir àwọn àbọ̀ tafsir sọ pé wa ulil amri minkum ẹ máa sọ pé àtàwọn aláṣẹ àwọn àáfà lọ́lọ́run sọ torí pé àwọn ni wọ́n tábù nọ́lẹ́jì wọn látọ̀dọ̀ Ọlọ́run àwọn ni wọ́n mọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lójú ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ló fi dá sáfà ní parí ìjà mọ́ àwọn tí ò lẹ́tọ̀ àti parí ìjà ni ó parí ìjà tí Yorùbá bá parí ìjà ọ̀nà àbòsí ni má rojọ́ èmi mọ̀ jẹ̀bi ṣé Islam lọ́sọ̀ bá ń fọ àbúrò tọba yé ẹ̀gbọ́n jẹ tẹ̀gbọ́n fi síbi iṣẹ́ tó kówó rẹ̀ jẹ tó ṣe gbogbo ẹ̀ nígbà Yorùbá ẹni tó jẹ́ mágàjì fámìlì tí wọ́n bá parí ọ̀rọ̀ kúnlẹ̀ bẹ́ẹ̀ olójúbókòbókò yà sórí orí pé nà ń bá wílá tẹ̀ kan ọgbà náà ni wàá mọ̀ wọ́n mọ̀ ẹ̀ sí dáadáa ó fowó rẹ̀ ṣe nǹkan rí ọkọ lè lẹ́yìn tó ti báyé rẹ̀ jẹ́ ìmẹ́gbẹ́ wọ́n kú ya wèrè síbí wọn náà kọ́ ló pé ọ̀rọ̀ parí nù àbòsí ilẹ̀ Yorùbá ọdún kè sáà bá lè dájọ́ bá ètò ìdájọ́ ojúṣe àáfàá ni láti máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn tíjà bá ṣẹlẹ̀ inú mọ́sáàsì láti parí ẹ̀ àwọn èèyàn ọ̀jẹ̀ bó ń sásọ́ bó ń ṣe àṣàlátùkọ́ ní ẹni kí máa ṣe ó máa ṣe àádájọ́ ẹ̀sìn inú mọ́sálásí ni àá ṣe àtúnṣe àdúgbò inú mọ́sálásí ni a fẹ́ parí ìjà inú mọ́sálásí ni torí pé ilé Ọlọ́run ni àwọn tí wọ́n sì mójútó làwọn àáfàá ṣùgbọ́n kì í ṣerú àwọn àáfàá àwùjọ wa o ìwọ̀nba wótòwótò tí torí pásítọ̀ ti tó wọ́n sì ti dúró ibi tí
ọba kù sí àwọn bàbá ọmọ bá ní tún ìyókù sí afáàná ọlọ́run bẹ́lọ́n àfi ìjọ kan so rẹ̀ àfi bẹ́lọ́n àdánwò tí máa ń báyàn tó fi jẹ́ pé ntọ́lọ́run wú tànàbí wí kò ní wúyàn mọ́ ju pé bí màá ṣègbésí ayé mi bó ṣe wù mí ni ọlọ́run má jọ ṣẹlẹ̀ sí wa o. Àmín. ọlọ́run bá ní tún àwọn ilé kí o wá sí. Allahumma àmín. jẹ́ kọjá pé n tá àrùn kàn ní ti dáadáa òun ni kọ́ máa jáde ń bẹ̀. Àmín. tí ilé kí o bá ti dá ọlọ́run bá ní táwọn àfa wá sí. Àmín. gbogbo kálukú náà ti ń fọ́ máa lé kí ẹ máa wọ́nà àti jà àti mu ọmọ lè jẹ́ àfa àti ọjà medical doctor. Bẹ́ẹ̀ni. ọmọ lè jẹ́ àfa tí ọjà accountant. Bẹ́ẹ̀ni. ọmọ lè jẹ́ àfa tí ó níṣẹ́ lọ́wọ́ ìníṣẹ́ lọ́wọ́ yẹn ò dé àfa rẹ̀ lọ́wọ́ ó sì lè jakọ́ máa ń kí ó kọ́ gbowó oṣù kò sábúrú mẹ́ ṣùgbọ́n kọ́ wá ló jókòó òun fojú sáláboyún káàkiri àdúgbò ìyá alágbẹ́já ṣe ẹ̀ tí tòbí mọ lérọ́dí àníní à mo ní kàn ní kò tí ì di oṣù mẹ́ta lọ kí ló kàn wọ ìwọ lọ ọ̀tọ̀lẹ́ni tó ṣiṣẹ́ ọ̀tọ̀lẹ́ni tí ń kájọ́ tí wọ́n ní wọn ní àwọn kájọ́ oyún olóyún so kọ́lọ̀ ń kọ́ sànù wa o kó wọlé àjọ kan sọ̀rọ̀ subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Qulu Allahu akbar. Qulu jazakumullahu khaira. Jazallahu shaykhana khairal jaza. Ọlọ́run kó bá ní san àwọn ṣéèkì wa ní ẹ̀san dáadáa. Wọ́n ní ó wù ní ká jẹran pẹ́lẹ́nu. Ọ̀fọ̀ ọ̀nà fún ni kò jẹ́. Ẹ̀rí pé bí kí wọ́n máa sọ lọ ni. Òdodo ọ̀rọ̀ tí wọ́n bá máa sọ